ó lágbára o ó kàǹkà ó gbẹnu tán. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló kàǹkà? Kí ló gbẹnu tán? Yorùbá sọ̀rọ̀ wọ́n tún pòwe wọ́n ló ń bọ̀ àwọn là ń dẹ́dẹ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo eléyìí ló ń jà ròyìnròyìn lórí ẹ̀rọ ayélujára fesibúùkù níbi tí a ti rí ògbóǹtarìgì ìránṣẹ́ Ọlọ́run tí àwọn èèyàn mọ̀ sí Prophet Dr. Muyiwa Akọgun tí wọ́n sọ ọ̀rọ̀ tó ní agbára. Ọ̀rọ̀ yìí ó kàǹkà ó ṣèyàn ní kàyéfì nítorí pé kò sẹ́ni tó ro kàn débẹ̀, ṣùgbọ́n wọ́n ní pé Ọlọ́run mọ àwọn èèyàn tiẹ̀, àwọn èèyàn tó Ọlọ́run sì dá Ọlọ́run mọ̀. Àwọn kan máa ń sọ̀rọ̀ pé ẹni tó bá ní kò sí wòlíì a jẹ́ pé èyí tó wà nínú ìdílé wọn ti kú nìyẹn. Ìránṣẹ́ Ọlọ́run yìí ló gba orí ẹ̀rọ ayélujára lọ níbi tí wọ́n ti ń ṣe ìsìn nínú ìjọ wọn, tí wọ́n dẹ̀ ń ṣe live stream, tí wọ́n ń ṣe live lórí Facebook wọn, ni wọ́n sọ ìṣípayá tí wọ́n rí tó rí kàǹkà. Ìránṣẹ́ yìí ṣe àkàwé àwọn ìṣípayá tí wọ́n ti rí tí wọ́n dẹ̀ ti sọ. Wọ́n dárúkọ àwọn ògbóǹtarìgì òṣèré àti ìlú mọ̀ọ́ká tí àwọn sọ fún tí wọ́n gbé ìgbésẹ̀ àti àwọn tí ò rí ìgbésẹ̀ gbé. Ẹ̀ta ló tún kàn ní tọ̀tẹ̀ yìí. Ọ̀gá ńlá Fújì Ànábì Ọmọlé Wàsíù owó bàbá Rọ̀kíbá òun mà ló tún kàn ní tọ̀tẹ̀ yìí. Bàbá Wàsílà tí àwọn èèyàn ń pè ní Ọ̀gá ńlá one Wàsíù Àlàbí Pàsúmà òun mà náà rí ìṣípayá sí ní tọ̀tẹ̀ yìí. Ṣùgbọ́n ká tó wọnú ìṣípayá náà lọ, pásítọ̀ yìí ìyẹn wòlíì Ọlọ́run alàyè yìí ó ṣe àwọn àkàwé àwọn tó ti rí ìṣípayá sí. Ó ní bóun ṣe sọ fún Alhaja Lizzy Anjorin Lawal lọ́jọ́ kìíní àná nìyẹn tó lóun rí ìṣípayá sí wọn, òun rí ìran kàǹkà sí wọn. Ó ní kàkà kí Alhaja Lizzy Anjorin yèyé mẹ̀ṣọ́ kí wọ́n gbé ìgbésẹ̀ èpè bàǹtì èpè rẹ̀rẹ̀ ni Alhaja ń gbé òun àti àwọn ẹbí òun ṣẹ̀. Alhaja ò béèrè pé kí lọ̀nà àbáyọ, ṣe làlájà ṣe ṣóò bíi oṣù mẹ́ta fún àwọn nìkan ṣoṣo. Ó ní bẹ́ẹ̀ náà lẹ́yìn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ló di ọ̀rọ̀ èbúté, ló di ọ̀rọ̀ àjíkò ní Ìdúmọ̀tà ló ṣẹlẹ̀ sí yèyé mẹ̀ṣọ́ Alhaja Lizzy Anjorin Lawal. Ó ní lẹ́yìn náà lòun rí ti Sisi Quadri lòun sọ. Ó ní ṣe làwọn èèyàn sùn tẹ́tẹ́rẹ́ tán gbé Ìyábọ̀ dání. Sisi Quadri ò wá nǹkan ṣe lọ́n ṣe gbèrú látẹ̀yìn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ikú Sisi Quadri màlàgbọ́. Ó ní ṣe lòun tún rí sí ìyá ire Tóyìn Titus, Tóyìn Àyìnmákù, Tóyìn Abraham Oversabi aunty. Ó ní ṣe lòun tún rí sí i. Ó ní kí ni ìyá yìí ṣe? Ìyá ilé tọkọ̀ létí ni ó pe òun. Ó ní bàbá ìránṣẹ́ Ọlọ́run alàyè kí la lè ṣe sí i. Ó ní ṣe lòun yan àdúrà, òun yan àwẹ̀, òun sọ àwọn nǹkan kan. Ó ní ṣe ni ìyá ire gbé ìgbésẹ̀, òun lẹ ṣe rí ògo ìyá ire tí ò ṣe nǹkan tí a lè fọwọ́ bò ló ṣe ń tàn bíi fìtílà. Ó ní kán bọ́ta, ó ní kí ìyá ire sọ̀rọ̀ tóun bá pè ìyá ire rí lẹ́yìn tó ti pè òun tóun ti sọ nǹkan tóun rí àti ọ̀nà àbáyọ fún un tóun bá tọrọ owó àbí fún ìjọ Ọlọ́run àbí fún ara òun lọ́wọ́ ìyá ire ìyẹn Tóyìn Abraham, òun ní kí ìyá ire jáde kó sọ̀rọ̀. Ó ní ṣùgbọ́n òun ò tọrọ. Prophet Muyiwa ó sọ yí pé òun ò tọrọ nǹkan kan, bọ́lọ́run ṣe fi hàn òun lòun ṣe kí ni lòun sọ tí ìyá ire sì rí tó sì ṣe tọ́nù àbáyọ fi jáde lóní jàǹtìrẹrẹ. Ó ní tọ̀tẹ̀ yìí ọ̀gá ńlá Fújì Àlàbí Pàsúmà ọmọ ìyàwó Ànábì òun mà lòun tún rí sí i. Ó ní ṣe lòun rí tí wọ́n ń lùlù, tí wọ́n ń jó, tí wọ́n ń kí ọ̀gá ńlá one wípé ó kú oríire. Ó ní èrò pọ̀ jàǹtìrẹrẹ, èrò pọ̀ bìbà, èrò pọ̀ túá, ṣe ló ń kí ọ̀gá ńlá, ló ń kí ọmọ ìyàwó Ànábì, ló ń sọ wípé wọ́n kú oríire, wọ́n kú oríire. Ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ó ní kinní náà kàn parẹ́ ni pím ní gbogbo ẹ̀ bá dojú rí ló di wípé àwọn tó ń kí ọ̀gá ńlá ọmọ ìyàwó Ànábì kú oríire lọ́ba tún sọ wípé ẹ kú ìrọ́jú. Ìlú bá ṣe kí ni ló bá yí padà.
gbogbo àwọn tó ń jó wọ́n bẹ̀rẹ̀ sí í sọ wípé ẹ kú ìrọ́jú, ẹ kú ìrọ́jú, ẹ kú ìrọ́jú. Ó lóun wá wò ó nínú ìṣípayá yìí pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó láṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ẹ̀rọ ayélujára dàrú, tẹlifíṣàn, rédíò àti pépà gbogbo ẹ̀ dàrú lójú wípé ṣerú ńlá ò ní sunko báyìí. Ó wá gbà á ní ìmọ̀ràn, ó ní kí ọ̀gá ńlá fújì ọmọ ìyàwó ànábì Bawasi, ó ní pé kọ́ má sùnlé rárá o, kọ́ má sùnlé rárá, kọ́ gbé bọ́dì, kọ́ gbé sò, kọ́ dira, kọ́ múra, kọ́ ṣe kíni, kọ́ ṣiṣẹ́ tọ̀ ìṣípayá yìí. Òun mọ̀ wípé wọ́n ní àwọn àáfàá torí èèyàn rere làáfàá wọn bí wọ́n ṣe máa ń sọ. Kọ́ sọ fún àwọn àáfàá yìí àti àwọn wòlíì, òun ò ní kọ́ kàn sóhun o. Nǹkan tóun ní kọ́ ṣe ni wípé kọ́ gbé ìgbésẹ̀ kó má wá di ohun tí àrò kó má bà ìta ń rò jẹ́, kẹ́mi Bawasi kó gùn kó lárinrin. Èyí ni Prophet Muyiwa ló sọ fún Bawasi. Èmi wá gbà ládùúrà wípé ẹlẹ́yìn ò ní síwájú o, ó níwájú bẹ́ẹ̀ kò ní ṣẹ́yìn lágbára Elédùà. Bawasi ẹ̀lá burúkú, ìran burúkú kò ní ṣẹlẹ̀ yín lórí. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.